à ń lọ nísìn àwọn ọ̀tá wọ́n ti sọ pé ló yíká olóyè Ìgbòho Yorùbá nation kò ṣe Yorùbá nation náà ó yẹ ẹ bá ń connect mi pẹ̀lú olóyè Ìgbòho olóyè kí ló ti kú ìgbé là ń lọ nísìn àwọn ọ̀tá wọ́n ti sọ pé ló yíká olóyè Ìgbòho but ọlọ́run ọba Elédùmarè tó láyé tó lọ́run tó lóyè gbà fún pé ọlọ́run ló lẹ̀mí òun ẹ̀ ní rí mú gbogbo ọ̀nà tó bá máa lò pátá tá máa fi rìnrìn àjò yìí kò sẹ́nì kankan tó máa mọ̀ òun àtọba Elédùmarè tó dá ló máa dàrẹ́tẹ̀ àti bàbá Akíntóyè tó o bá lè tẹ̀lé wọn lẹ́yìn àti Ọ̀túnba Démọ́lá go and start your own movement kò sẹ́ni tó dì yín mú. Detail planning 1 year before the invasion àwọn military officer wọ́n submit ẹ̀ fáwọn committee àwọn committee wọ́n bẹ̀rẹ̀ sí ń wò detail ìyẹn ló ṣe wà successful ìyẹn ni Joe Biden lè fi travel lẹ́ni tó bá jẹ́ pé kò wà successful táwọn ọ̀dàlẹ̀ ti kó sí wọn láàrin bẹ́ẹ̀ nǹkan ṣe fẹ́ wá kó wa sí láàrin níbo lẹ bá ṣẹ́ dé níbo ló kù sí because some of you are not ready majority are ready but àwọn kan sniffer dog ni wọ́n níbo lọ sọ̀rọ̀ dé mo kí gbogbo ẹ̀yin akọni mo kí ẹ̀yin iron lady mo fi tiyín sọ̀rọ̀ lórí program ẹ bá mi kọ́ tibí àkẹ́ bá ń sọ fún wọn pé kọ́ dúró dáadáa we need those women àwọn kan ní obìnrin dáadáa tó dúró fún olóyè tó ń pè ní iron lady group iṣẹ́ ń bọ̀ tí gbogbo àjọ máa ṣe òkú díẹ̀ nìbọn ró ẹlẹ́dàá dọ̀yọ̀ ariwo àlọ́ àpọ̀ lórí àrí Yorùbá ìdọ̀sán yìí no retreat no surrender a máa délẹ̀ lérí lágbára Jésù Kristi. Let's move swiftly because of the time. Program yóò gbọ́dọ̀ jù.